ọmọ Adéyẹmọ ṣàmárìn komi ayan falala Àdìsá ṣàmárìn komi ayan falala 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 Àdìsá Ìgbòho ṣà ṣàmárìn komi ayan falala ṣàmárìn komi ayan Àdìsá bàbá mi ìgara ló wà ìgara ló wà even èmi Yorubawuyi aláwọn lílọ yìí ìgara ni mo wà wàláì mi ò wá yọ̀ yín mi ò wá fi yín sí yẹ̀yẹ́ ṣùgbọ́n mo fẹ́ wá bi yín ni wípé ṣé bójú ṣe rí leléyìí tá ṣe ń jòbí lọ́jọ́ ẹ̀dẹ̀ tí mo béèrè lọ́wọ́ yín jọ́ kínní àná ṣó padà ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀ àwọn tí wọ́n pariwo fún yín jọ́ kínní àná pé ẹ má dá wọn lóhùn ìgọ̀gán under Ọ̀yọ́ state local government lolóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ló tún kọ́ bẹ̀rẹ̀ sí ní forí lakú ìgọ̀gán yìí ni wọ́n ti pa wọ́n tí Àdìsá gbéra tó dìde tó nírọ́ kò sí ní tó jọ ìgọ̀gán ni wọ́n ti pa Dr. Aborode lẹ́tà làwọn amùṣùà wọ́n gbéyàwó Dr. Aborode wá sórí íńtánẹ́ẹ̀tì ó ní Fúlàní kan ló pọkọ òun Ọ̀yọ́ state yẹn bẹ̀rẹ̀ sí ní fi ibi sú Sunday Igboho kò jọ mí lójú tí ará àta tí wọ́n bá fi ibi sú Sunday Igboho tí ọmọ Yorùbá mi bá fi ibi sú Sunday Igboho kò jọ mí lójú ọmọ Ọ̀yọ́ ni ọmọ Ìbàdàn ní Sunday Igboho under Ọ̀yọ́ state tó kọ́ dìde póun jà fúnlẹ̀ òun ìran bàbá òun Yorùbá tóun ti wá Ọ̀yọ́ state tó kọ́ bíi tirẹ̀ Ọ̀yọ́ state tó kọ́ jáde lẹ́ni kí Àdìsá ṣe ẹni kí ló ń jẹ́ Sunday Igboho ẹni ta ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí wàhálà ẹjọ́ torí Ọlọ́run a ní ẹ máa dìbò èmi Yorùbá sọ pé tẹ́ bá tẹ Yorubawuyi mo tẹ́ bá tẹ máa dìbò ẹ jẹ́ kí àwọn pípù yìí kí wọ́n mọ̀ pé ẹ ṣe àwọn during primary ẹ lè kì mọ́lé during their campaign ẹ lè kì mọ́lé they will come to you they will persuade you they will beg you they will ask you kí lẹ fẹ́ aláwọn lílọ báwọn ìyá yín ṣe wá síta làwọn ọmọ yín náà wá sórí platform mi ẹni táìtàǹgì ẹlẹ́ni jábàjábá jòbòjòbó ti ṣe yín báyìí nísìn I am not here to mock you fídíò tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi ẹ wò dáadáa fídíò àwọn ará Ọ̀yọ́ ni àwọn tí wọ́n ti àti yóò là wálé wá dìbò fún gọ́vnà Ṣèyí Mákindé ni ẹ bá mi gbọ́ díẹ̀ ká máa analyze ẹ lọ. olórí bú ni gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà ẹgbà wọn lọ́wọ́ Ṣèyí Mákindé gómìnà. ta ló máa gbà yín wẹ́ inú mi dùn ọmọ Nàìjíríà lẹni kó gbà yín kì í ṣọmọ Yorùbá ó kú kẹ́ gbára yín nísìn àbí ẹ sọ̀rọ̀ sà. Ọ̀yọ́ state o ilẹ̀ wa ní bọ́ọ̀lù káàkiri o ọwọ́lé ẹlẹ́ẹ̀kejì dàbí gbogbo wọlé o òun ní gbalẹ̀ wa Ṣèyí Mákindé ní ẹgbàá lọ́wọ́ rẹ o gbogbo lẹ. because ẹ refuse láti jẹ́ kí àwọn pípù yìí mọ̀ wípé tí wọ́n ń ṣe fún yín láti ilẹ̀ kò tẹ́ yín lọ́rùn bí àwọn ọmọ yín ò ṣe rí skul lọ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé kò tẹ́ yín lọ́rùn bówó lè ṣe wọ́n tẹ́pọ̀ ò sí ẹ jẹ́ kó mọ̀ pé kò tẹ́ yín lọ́rùn bá Àdìsá ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàṣẹ dìde láti jà fún yín tí wọ́n lọ ka mọ́lé ìjọ tí wọ́n ká Àdìsá mọ́lé ta ní ń tú ẹ̀yà bọ́ síta ipa ẹgbà wá lọ́wọ́ sọ kí Sunday Igboho yìí o olówó assist wa o bẹ́ẹ̀ ṣe tú jáde tẹ campaign fún olóṣèlú ǹjẹ́ ẹ tú jáde láti campaign pé kàn fi Sunday Igboho sílẹ̀ I am not here to mock you like I said. ọlọ́ ti gbà tẹ́ o kó tó wọlé ẹlẹ́ẹ̀kejì kò fọwọ́ tẹ̀ ẹ́ o wọlé ẹlẹ́ẹ̀kejì tán ni o olórí ibú ni o Ṣèyí Mákindé olówọlé ẹlẹ́ẹ̀kejì tẹ́ olówó àti commissioner of land. Commissioner of land
commissioner of land, commissioner of water, commissioner of road, commissioner of this, commissioner of that. Ìyẹn náà nice. Wàhálà ò dà bẹ́ẹ̀. Ẹ sọ̀rọ̀ sà. Ọláìwọlá Ṣẹ́gun. Ọláìwọlá Ṣẹ́gun. Ọláwọ̀ ni o. Àwọn ni o, àwọn Ṣèyí Mákindé. Ẹlẹ́kùn àwọn gbà ọlọ́wọ́ ẹ̀yọ́ ọmọ Nàìjíríà o. Ìjọba Ọ̀yọ́ state ni o. Ṣèyí Mákindé àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ó ní commissioner of land. Àwọn náà wọ́n ń bọ̀ iṣẹ́ tìrì ọkọ̀ wọn ń gbé bọ̀ yìí. Àwọn tí wọ́n lead iṣẹ́. Ẹ pa wá mọ́lẹ̀ wa, ẹ pa wá mọ́. Ẹ pa wá mọ́. Ẹ̀yin alágbára, ẹ wojú àwọn ni o. Ẹ wojú àwọn ni o, Ṣèyí Mákindé. Ṣé ti rí? Àwọn ti wà frustrated pé wọn ò bẹ̀rù ikú. Ṣé bí wọ́n lẹ́bọ̀ kan kí ń lo kó kọjá ikú? Àwọn èèyàn ò bẹ̀rù ikú mọ́. Wọ́n ti dúró pé ẹ pa wọ́n. Ẹ bá ìfẹ́ pa wọ́n yẹ pa wọ́n mọ́ náà. Ẹ pa wọ́n. Ṣé ara yé? Yes. Ó ń dojú ẹ̀ bọ̀. Ṣé báyìí lẹ dìbò lẹ́ẹ̀kejì? Àbẹ́yìn kọ́ lẹ dìbò lẹ́ẹ̀kejì ni. Why are you complaining now? Wọ́n tàn yín jẹ. Àwọn ọmọ yín wọ́n fún wọn ní nẹ́kò. Àmọ́ o, bàbá ti wọlé, wọ́n ti sọ àyìn. Ṣèyí Mákindé máa gbádùn lọ ní tiẹ̀ bàbá mi. Máa gbádùn bí ìràlú ṣúgà. Ọlọ́run mà ló bẹ ṣe o. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ni tó gọ̀ kó gbọ́n. Kẹ́ni tó gbọ́n kó lè máa rẹ́ni tú jẹ bí iṣu. Kódà wọ́n ní nẹ́kò àti wáyẹ́kì. Tọ́ni ẹ má sanwó ẹ̀. Wọ́n náà ti ní ká máa sanwó ẹ̀ padà. Wọ́n ti gbé yín ní gógó. Ọ̀yọ́ state nìkan kọ́. Gbogbo ìlú ni. Náà ẹ wo lẹ́ bóyá tẹ́lọ bí Ọlọ́run tó tẹ́lọ rẹpẹtẹ. Governor mi Ṣèyí Mákindé. Ẹ káàbọ̀ sir. Welcome sir. Mo kàn fẹ́ béèrè lọ́wọ́ yín ni o. Ṣé bẹ̀ yẹn tẹ́ gbà yẹn? Ṣé fẹ́ fi kọ́ company, factories láti fi reduce unemployment? No. To be sincere, ó lè jẹ́ pé ẹ fẹ́ fi kọ́ àwọn companies àti factories fún àwọn ọmọ ìlú kó máa ṣiṣẹ́ ń bẹ̀. Tó bá rí bẹ́ẹ̀, ìyẹn náà dá. Tó bá rí bẹ́ẹ̀, ìyẹn náà nice. But sir, kí ni àwọn nǹkan tẹ́ máa ṣe fún àwọn tí wọ́n nílé tí wọ́n nílẹ̀ ń bẹ̀? Gẹ́gẹ́ bí ìjọba, ilẹ̀ ìjọba. Okay, fine. Kí ni àwọn ẹ̀tọ́ tẹ́ máa ṣe fáwọn tó nílẹ̀ ń bẹ̀? Àwọn kan láwọn trust yín, wọ́n ti ń kọ sí comment section, wọ́n láwọn trust yín, wọ́n lè máa ṣe ribiribi. The same way tí Sanwó-Olú ṣe ń wọlé lọ lÉkòó, tó ń gbalẹ̀ lọ lÉkòó. Sanwó-Olú náà àwọn náà ṣe ribiribi. Gbogbo àwọn tó wọlé wọn, Banana Island ló kàn wọn lọ́sìn tó lọ fún wọn lé. Ọ̀rọ̀ ẹ̀rín kọ́ nìkan tó wà nílẹ̀. Ọ̀rọ̀ pé kẹ́ ṣí ẹ̀ fún àwọn tí wọ́n fẹ́ Yorùbá nation. Kí wọ́n lè mọ̀ pé ó kù sí wà fáwọn. Wípé Yorùbá nation máa bọ́ sí. Fún àwọn tó fẹ́ wọn Nàìjíríà. Kí wọ́n lè mọ̀ wípé níbi tá dé dúró yìí, wọ́n á fà ẹ̀kún abẹ́ wọn. Ìjọba ló ní. Ìyàwó wọn, ìjọba ló ní. These people, they will do anything, everything to accumulate anything for their self. Tell me, àwọn tí wọ́n ṣe conductor, tí wọ́n ṣe bírísopé, tí wọ́n ṣe mechanic panebita, tí wọ́n fi ralẹ̀ yẹn. Táwọn náà sọ pé àwọn ti di landlord. Àwọn náà ti nílẹ̀ ní Ọ̀yọ́ state. What will be their fate? Wọ́n ti du ẹ pa wá. They like my also that don't know ní pa yín, a kì í pa yàn. Wọ́n ní pa yín physically. Emotionally. No máa fi run ti yín. Ọwọ́ lẹ́lẹ́kejì ní Bọ́lá ni wọ́n o. Òun Ọláìwọlá Ṣẹ́gun commissioner of land. Ẹgbàá lọ́wọ́ Ṣèyí Mákindé. Plate number 1 ni o. Ẹgbàá lọ́wọ́ Ṣèyí Mákindé o. Mẹkáníìkì mo ń ṣe fún fíra lẹ o. Ó ń tọ́jú Ọlọ́run. Ṣé gbọ́? Mẹkáníìkì ni mò ń ṣe. Mẹkáníìkì ni mò ń ṣe tí mo fíra lẹ̀. Governor Ṣèyí Mákindé, I am here to plead on their behalf. Yes. Tó bá pé Yorùbá wuyì nílẹ̀ ń bẹ̀, ẹ lè má dáwó padà fẹ́ mi.
But this guy said, listen. Ọlọ́run ti gbalẹ̀ mọ́. Ẹ gbà wá àwọn ni ó. Ẹ wojú wo. Ẹ gbà wá lọ́wọ́. Ẹ wojú wo. Ẹ wojú wo. Ni mo ti wá dìbò fún Ṣèyí Mákindé ìmọ̀ pé ní ọ̀sẹ̀. Ṣé gbọ́? Gọ́fúnà Ṣèyí Mákindé, mo fọlọ́run bá bẹ̀ yín. Máa yẹn ní àti Yólà lòun ti wálé, lòun wá ti dìbò fún yín kẹ́ lè wọlé ẹlẹ́ẹ̀kejì. Yólà sí Ọ̀yọ́ state ṣé mo pé jìnnà. Ẹ jọ̀ọ́. Ẹ bá wa fún wọn ní nǹkan kan. Àwọn tí wọ́n ralẹ̀ síbẹ̀ yẹn, Gọ́fúnà Ṣèyí Mákindé, ẹ ká ẹ̀ṣọ́ láti fún wọn nílẹ̀ míì. Láti kó wọn lọ síbì kan àbí kẹ́ fún wọn lówó. Torí Ọ̀yọ́ state lẹ́wà nígbà tí wọ́n ralẹ̀ yẹn. Ẹ sọ pé ilẹ̀ ìjọba ni. Nígbà tí first ilé kọ́kọ́ dé sórí ilẹ̀ yẹn. Ẹ lọ gbé signboard sílẹ̀ pé this land belong to ìjọba. Second ilé, third ilé, ó wá dìlú tán. Lẹ ṣá mọ̀ pé it belongs to ìjọba. Àwa náà mọ̀. Am kó gbogbo ilẹ̀ tó wà ní Yorùbá land. They are all blessed land. Tí mineral resources oríṣiríṣi wà ní abẹ́. That is why tí àwọn Gàmbàrí, àwọn British tí wọn ò fẹ́ ká pín. Mention it. Ṣé Ilé-Ifẹ̀ ni? Ṣé Ògùn state ni? Ṣé Ọ̀yọ́ state ni? If you have been following me, I have talked about Ọ̀yọ́ and Ṣèyí Mákindé. Even before the coming out of Olóyè Sunday Igboho pé Ọ̀yọ́ state ojú àwọn ará bí wà ńbẹ̀ torí àwọn tí Elédùmarè tí wọ́n ti fi sí ilẹ̀ Ọ̀yọ́, ilẹ̀ Ògùn, ilẹ̀ Ọ̀ṣun, Ògùn àti Ọ̀yọ́. Natural resources tó wà ní Ògùn àti Ọ̀yọ́. Ó tó bọ́ gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ rí pé gbàtán Sunday Igboho tó ń ṣe falafala, tó ń ṣe folofolo, pé mo fẹ́ gba family mi, mo fẹ́ gba àwọn ọ̀ràn mi kalẹ̀. Ẹ pé wọ́n pàápọ̀ nìkan lọ mú kúrò ńlẹ̀. Tó fẹ́ dí wọn lẹ́nu jẹ ni. Ṣebí náà sì, ojú gbogbo wa ti ń tò. Ojú wa ti ń jà. Wọn ò lè support Yorùbá nation. Ẹ wọ́n máa support Yorùbá nation. Yé tán rẹ̀ ọmọ ìyá mi. Ọmọ ìyá mi, yé tán rẹ̀ àwọn tẹ́ ń wò yìí, wọn ò ní support Yorùbá nation. You know why? They want everything for themselves. Ẹ sọ̀rọ̀. Yólà ni mo wà tí mo fi wá dìbò fún Ṣèyí Mákindé o. Àwọn èèyàn ẹ máa gbogbo ọmọ sí ni. Ẹ máa padà sórí ilẹ̀ yìí. Ẹ má jẹ́ kó Ẹ̀yin olórí ibú. Ẹ̀yin olórí ibú. Ẹ̀yin olórí ibú tẹ̀ ní jẹ́rìí ọmọ tẹ̀ bí. Mi ò fẹ́ play èpè fún lórí show mi. Ẹ pé mi ò fi bẹ́ẹ̀ mi fi taratara lákì ẹ̀ máa ṣépè. Mi fẹ́ play èpè lórí show mi. Ṣépè dálẹ̀ yẹn padà. Ẹ wo fídíò yẹn. Ẹ wo lẹ̀ yẹn. Ẹ rí bóyá tẹ́lẹ̀ bí Ọlọ́run. Mo wá bi yín, ẹ bá mi wo orú yẹ̀pẹ̀. Yẹ̀pẹ̀ tẹ́ ń wò ní abẹ́ katakata yẹn. Yẹ̀pẹ̀ tẹ́ ń wò lórí ilẹ̀ yẹn. Ẹ tẹ́ bá jẹ́ tó mọ̀ nípa ilé kíkọ́. Tàbí tẹ́ bá mọ̀ nípa yẹ̀pẹ̀. Ẹ wo yẹ̀pẹ̀ yẹn, dry sand. Ká má sọ̀rọ̀ jù, ká má tù. Ṣé pé ẹ rí yẹ̀pẹ̀ yẹn bó ṣe ń gíútà ni. Tí àwọn tó bá mọ ilẹ̀ wò dáadáa. Tó mọ ilẹ̀ detect tí wọ́n kọ́ nípa iṣẹ́ ilẹ̀. Wọ́n á sọ fún yín àwọn àlùmọ́nì tó wà lábẹ́lẹ̀ yẹn. Yes, we say gbogbo ilẹ̀ belong to ìjọba, gbogbo ìjọba ló ní gbogbo ilẹ̀. Ìjọba ló ní gbogbo ilẹ̀ lóòótọ́. Ṣùgbọ́n why? Tí ìjọba gbà kan máa ta ilẹ̀ fún àwọn aráàlú tí wọ́n ṣe ìjọba lé lórí. Tó dẹ̀ mọ̀ pé àwọn padà bọ̀ wá gba ilẹ̀ yìí lọ́wọ́ àwọn aráàlú. Ẹ já fi bẹ̀rù Ọlọ́run sí la bá ń ṣe. Gọ́fúnà Ṣèyí Mákindé ó yé mi jàre. Ó yé mi. Àdìsá ṣá máa rìn kó mi yan. Falala Sunday Igboho ṣá máa rìn kó mi yan. Falala Àdìsá falala ṣá máa rìn kó mi yan. Àdìsá falala ọmọ Adéyẹmọ ṣá máa rìn kó mi yan. Falala. I am not happy about what happened to you. But what if
nígbà tí wọ́n mú Sunday Igboho èyàn ará Ọ̀yọ́ state ẹ bọ́ta bẹ́ẹ̀ ṣe bọ́ta campaign fún olóṣèlú ẹ bọ́ta ṣe rally bẹ́ẹ̀ ṣe rally fáwọn olóṣèlú kẹ wá ṣe rally gbà yẹn fún Sunday Igboho pé ọmọ wa ni o ẹ bá wa release ẹ bí wọ́n tiẹ̀ ní release ẹ a sọ nípa ti yín pé àwọn ará Ọ̀yọ́ wọ́n gbìyànjú instead yẹn jó lẹ́yìn tó tẹ̀lé olóṣèlú ṣe yí ló lè ṣe yí part 2 ṣe yí part 1 Sunday Igboho ó yẹ wọ́n lẹ́nu ní ní dààmú bàbá dámì ó ṣà ẹkùn ọkọ rọ́pò bàbá mi ṣáà máa sanra sí wa lọ́rùn wàá kúrò nínú ibi tó wà yẹn lágbára Ọlọ́run àṣẹ Èdùmàrè ni àṣẹ ni olóòótọ́ ẹ̀ kò ní kú sípò kà Ọlọ́run á dóòlà ẹ̀ wá jáde ilẹ̀ Yorùbá máa dúró Yorùbá nation no going back ilẹ̀ Yorùbá máa dúró a máa gba ilẹ̀ wa inú wa máa dùn ọkàn wa máa balẹ̀ ohun tó wà nílẹ̀ Yorùbá ó tó pín ohun tó wà ní ilẹ̀ Yorùbá tọ́lọ́run fi ṣẹ̀dá ilẹ̀ Yorùbá ó tó pín comment section yín ń tẹ́ ẹ bá rí sí neco wáyé kìtọ́ ní kọ́ máa sanwó ẹ̀kọ́ tó ti pọ́n máa dìbò wọ́n ti ń gbowó padà ilẹ̀ wọ́n tún ti ń kó ń tẹ́ wọ́n ní ẹ gbà wá o ẹ gbà wá o ẹ gbà wá o ń tẹ́ ẹ bá rí sí bí àkàlọ́pọ̀ Sunday Igboho kálọ̀pọ̀ Igboho wá níbi tó wà ní Benin Republic ó wá gbà wọ́n àbí ẹ tí mo kò lè gbà wọ́n èmi ò lóògùn mi ò ní nǹkan kan n ò lágbára wọ́n mú mi báyìí ẹ̀kan wò mí bí fùfú báyìí tó bá sọ mi ń gbà tí kan máa yàgbẹ́ ni ẹ bá comment section bá wa kọ sí comment section kí Sunday Igboho náà bá wa kà á pé àwọn aráàlú ẹ̀ ń pe o wọn ní kó wá gbà wá o bí a wálé a wá gbà wọ́n ẹ yẹ ká rí ní comment section o àwọn ka comment o bó kíni làwa ń gbé o.